dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lélóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, Ọlọ́run aláàánú wa, a ṣe iná ọba gbé yín ga fún àánú àtọ́jú rere nàlá láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkọkànlá. Àdúpẹ́ nítorí pé ajé ọrọ̀ ìbùkún ìlera àti ìgbéga ńlá yóò wá sójú ọ̀nà wa lénìí ní orúkọ Jésù. Àti wípé ọ̀rọ̀ tí a ò gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé fẹ́ ẹni tó yẹ, fẹ́ ẹni tí ó yẹ. Àwọn àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ. Orin Dáfídì orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹjọ. Èmi yóò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi yóò sì kọ́ ọ ní ọ̀nà tí ìwọ yóò rìn, èmi yóò sì máa fi ojú mi tọ́ ọ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrin títí dé ẹsẹ̀ ìkọkànléníogún. Ìwé orin Dáfídì ìwé onídàájọ́ orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹrin títí dé ìkọkànlélógún. Ṣùgbọ́n a ò ṣe pápápá nítorí àkókò wa. Ó sì ṣe lẹ́yìn èyí ni ó sì fẹ́ obìnrin kan ní àfonífojì Sórókì, a sì pe orúkọ rẹ̀ ní Dìláílà. Àwọn ìjòyè Fílístì ti tọ̀ wá, wọ́n wí fún un pé tán o, kí o sì mọ ibi tí agbára rẹ̀ gbé wà, àti bí àwa ò ti ṣe lè borí rẹ̀, kí àwa kí ó lè dé láti jẹ níyà. Olúkúlùkù wa yóò sì fún ọ ní 500 owó fàdákà. Dìláílà sì wí sí Sámúsónì pé èmi bẹ̀ ọ́, wí fún mi níbi ó ní agbára ńlá rẹ̀ gbé wà, àti kí ni a lè fi dè ọ́ láti jẹ ọ́ níyà. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ 15 nítorí àkókò wa. Ó sì wí fún un pé ìwọ a ti ṣe wípé èmi fẹ́ ọ, nígbà tí ọkàn rẹ kò ṣe déédé pẹ̀lú mi. Ìwọ tàn mí ní ìgbà 3 yìí, ìwọ kò sì sọ ibi tí agbára rẹ̀ gbé wà fún mi. Ó sì ṣe nígbà tí ó fi ọ̀rọ̀ rọ̀ ọ́ ní ojoojúmọ́, tí ó sì ṣe ní aláìsinmi, tó bẹ́ẹ̀ tí sùúrù fi tán ọkàn rẹ̀ dé ikú, ni òun sọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ̀ fún un. Ó wí fún un pé abẹ kò kan orí mi rí o, nítorí Násírì Ọlọ́run ni èmi ṣe láti inú ìyá mi wá. Bí a bá fa orí mi, nígbà náà ni agbára mi yóò kúrò lọ́dọ̀ mi, èmi ò sì dàbí aláìlera, èmi ò sì dàbí ọkùnrin mìíràn. Nígbà tí Dìláílà rí pé ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un, ó ránṣẹ́ pé àwọn ìjòyè Fílístì wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí o, nítorí ó ti sọ gbogbo ọkàn rẹ̀ fún mi o. Nígbà náà ni àwọn ìjòyè Fílístì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì mú owó ní ọwọ́ wọn. Ó sì mú kí ó sùn ní ẹkùn rẹ̀, ó sì pe ọkùnrin kan, ó sì mú kí ó fá ìdí irun rẹ̀ méjèèje orí rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní pọ́n lójú, agbára rẹ̀ sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀. Òun sì wí pé àwọn Fílístínì ti dé o, Sámúsónì. Ó sì jí ní ojú oorun rẹ̀, ó wí pé èmi yóò lọ bí ìgbà ìṣáájú, kí èmi kí ó sì gbọ̀n ara mi. Òun kò sì mọ̀ pé Olúwa ti kúrò lọ́dọ̀ òun. Àwọn Fílístínì sì mú, wọ́n sì yọ ojú rẹ̀ méjèèjì, wọ́n sì mú sọ̀kalẹ̀ wá sí Gásà, wọ́n sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dè é. Òun sì ń lọ nínú túbú. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ajé. Lónìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ń bẹ̀rù láti gbé ìyàwó, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti dàgbà tó o. Wọ́n ní iṣẹ́ gidi lọ́wọ́ o, wọ́n ní owó lọ́wọ́ o, wọ́n sì dúró dáadáa nítú ètò ìṣúná. Èyí sábà máa ń jẹ́ nítorí wọn kò fẹ́ fẹ́ obìnrin tí kò dára gẹ́gẹ́ bí ìyàwó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀ ọmọbìnrin wọ́n ń lọ́ra láti ṣe ìgbéyàwó ládùúrú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n fẹ́, nítorí wọn kò fẹ́ sì fẹ́ ni o. Nígbà tí ó bá di ọ̀rọ̀ yíyàn ẹni tí wọn yóò jọ máa gbé títí láé ni ẹni náà o. Ó ṣe pàtàkì fún Kìrìsìtẹ́nì láti mọ̀ pé ní kété tí wọ́n bá ti ṣe ìgbéyàwó, kò sí ìpẹ̀yìndà mọ́ o. Fífẹ́ ẹni tí kò yẹ ó lè dàbí ọ̀run àpáàdì nínú ayé ni o. Kò sí ẹni tó máa lọ ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ láì ṣe ìgbáradì tòótọ́. Ìgbéyàwó jẹ́ ìrìn àjò tó gùn gidigidi. Ìdí nìyí tí o kò bá tí ì ṣe ìgbéyàwó, o nílò ìrànlọ́wọ́ Ọlọ́run o láti ṣe ìpinnu tó tọ́ nípa arábìnrin rẹ nínú ìrìn àjò gígùn tí a ń sọ nípa rẹ̀ yìí o. Àwọn kan ti kánjú wọ inú ìgbéyàwó
fún wọn láti rí i pé ẹnì kejì wọn jẹ́ onímọ̀tara ẹni nìkan àti aṣiwèrè. Àwọn kan ti yan ọkọ àti aya wọn nípa àmúyẹ tí a lè fojú rí nìkan, wọ́n sì padà fẹ́ ẹni tó dúró dáadáa nípa ti ara, ṣùgbọ́n nípa ti ẹ̀mí kò péye rárá o fún ìrìn àjò ìgbéyàwó tí à ń sọ nípa rẹ̀ yìí. Nígbà tí ìrìn àjò náà bá le, àwọn ọkọ tàbí aya wọn kò sí ní ìsíníyè nípa ti ẹ̀mí, bẹ́ẹ̀ ni wọn ò ní ìkápá láti mú ìgbàgbọ́ wọn dúró. Nígbà tí o bá fẹ́ yan ẹni tí ìwọ yóò fẹ́, onígbàgbọ́ kò gbọ́dọ̀ gba àmúyẹ tí a fojú rí láàyè láti yàn fún wọn. Sámúsónì jẹ́ ọkùnrin, ẹni tí a dá láti di ẹni ńlá. Ọjọ́ ọ̀la rẹ̀ tó lógo ni a ti sọ tẹ́lẹ̀ ṣáájú ìbí rẹ̀. Ó wà ní ojú ọ̀nà ìṣerere rẹ̀ kí obìnrin tó yàn gẹ́gẹ́ bí ẹnì kejì Dìláílà tó dàbú àyànmọ́ rẹ̀. Ṣáájú ìyẹn, Sámúsónì ti ṣẹ́ ìgbàgbọ́ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Ó ti kọ etí ikún sí ìdarí Ọlọ́run. Nítorí náà, ó yàn láti fẹ́ Dìláílà látàrí àwọn àmúyẹ tí a fi ojú rí. Ìwé Onídàájọ́ orí 16 ẹsẹ̀ 4, ó wí pé ó rìn ní àfonúfojì Sórékì, ó sì fẹ́ ẹ. Ó fi àyè gba ẹwà rẹ̀ láti wọ̀ ọ́ lójú. Àfonúfojì jẹ́ ibi tó lọlẹ̀. Tí onígbàgbọ́ bá wà ní ibi tó lọlẹ̀ nínú ẹ̀mí, níbi tí ẹni náà ti ṣe àwọn ohun tí kò dára tó sì ṣe àìgbọ́ràn sí ìlànà Ọlọ́run, irú onígbàgbọ́ bẹ́ẹ̀ kò ní sí ní àyè tó dára láti ṣe àwọn ìpinnu lórí ọ̀rọ̀ ìgbéyàwó, nítorí ẹni náà lè ṣe ìpinnu tí kò dára. Onígbàgbọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ padà sọ́dọ̀ Ọlọ́run Olúwa kí ó sì bí fún ìmúpadàbọ̀sípò kí ó tó sọnù nípa yíyan ọkọ tàbí aya o. Olùfẹ́, tí o kò báyìí tí ì ṣe ìgbéyàwó, Ọlọ́run fẹ́ darí rẹ láti ṣe ìpinnu tó tọ́ nípa ẹni tí ó yẹ láti fẹ́. O gbọ́dọ̀ máa gbé nínú ìgbọ́ràn sí àwọn ọ̀rọ̀ rẹ̀, ìlànà rẹ̀ fún láti tọ́ ọ sí ṣíṣe ìpinnu tí ó dára. Kókó ọ̀rọ̀: gbígbé àti gbígbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó jẹ́ gbòógì nígbà tí o bá fẹ́ di ọ̀rọ̀ yíyan ẹni tí o fẹ́ fẹ́. Ẹ jẹ́ á gbàdúrà pé àwọn ọ̀dọ́ wa, Olúwa ẹ bá wa ṣàánú fún wọn. Olúwa ẹ má ṣe jẹ́ kán sì yan. Ẹ má jẹ́ kí wọ́n yan búburú láya àbí lọ́kọ o. Ọkùnrin wọn, Ọlọ́run má ṣe jẹ́ kí ó fẹ́ Dìláílà, kí obìnrin wọn kí ó má sì ṣe fẹ́ ẹni búburú ní ọkọ. Ọlọ́run yóò sì yàn fún àwọn ọ̀dọ́ wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Olúwa yóò tẹ́tí sí àdúrà yín. Ó dàbọ̀.